alhamdulillah. So ṣáà náà rí bí afa zumura yìí àrí bọ́ ṣe ń bínú tó ń faraya tó ń bínú wọ́n ní àwọn kan sọ̀rọ̀ sí mufti nítorí pé mufti ń bẹ̀bẹ̀ fún K1 lórí gbọ́bù àfà náà kan fún wọn àwọn sọ̀rọ̀ fún mufti ipò tí mufti wà ipò tó ga ni ẹ̀yin náà sì ń wá ẹ̀yin náà wá kẹ́ débẹ̀ aláwọ̀ kan ní pé tàwọn wo lọ́n wákọ́ débẹ̀ ipò wo ní àwọn wo ó kà àwọn ará yín jẹjẹjẹ tí ipò yẹn ń jọ lójú ipò mufti kí ni ẹ ń jẹ́ ń bẹ̀ ṣé òun ní ìjẹ́ ká fi mọ̀ pé òun lẹ́yọ̀ kan fi wà lìjẹ́ náà táàfin máa táwọn náà fi máa wà pé ẹni tó bá jẹ mufti òun náà kọ́kọ́ wà lìjẹ́ náà láàfin àwọn náà ká débẹ̀ irú mufti tí wọ́n yàn Ọlọ́run má yẹ kí èmi àtàwọn ọ̀dọ́mọdọ́mi ká jẹ̀rán pa jẹ̀rú ẹ̀ débi tá débẹ̀ mufti lórí kíni mufti tí ò ń ṣe súnà mufti bídí àtúnwò ìpèsè ogun tẹ́lẹ̀ fi rẹ̀ jẹ́ mufti tó lọ ń dìfẹ́ǹdì iye ẹni tí ò sin Allah subhanahu wa ta'ala tó ń ṣe tẹ́ pé àwọn ẹlẹ́bọ ló ń bá ṣe ipò náà nípò mufti ọ̀hún tẹ́lẹ̀ ń jẹ́ àtẹ̀jẹ́ ilẹ̀ tí mufti jẹ́ mufti ti nítumọ̀ bí àwọn ilẹ̀ Islam dáadáa kò ń ṣe irú mufti tẹ́yìn kàn jẹ́ lápò ara yín tíjàmbá gan mọ̀ sí ẹ̀sọ̀ nǹkan mí jà so wọ́n sọ̀rọ̀ sí mufti ń sìn ẹwọ́ bẹ́ ṣe ń lọ́gun èyí tí wọ́n bá lọ́pọ̀ ẹ̀fẹ̀ fún sìn abẹ́ ìrànjú wọn á lọ bu yín gbà ẹwọ́ bẹ́ ṣe ń lọ́gun tẹ́kẹ́ bẹ́ẹ̀ máìkì tó wà lọ́wọ́ yín gan mọ̀ pé nǹkan wọnú òun tí ó kọ́ sọ̀rọ̀ mufti Ìlọrin òun àtó mufti kò má ṣe gbé mufti Nàìjíríà fà màdú mufti tó wà Nàìjíríà tó wà nílẹ̀ Yorùbá yọ̀ wáyé lásán àwọn sọ̀rọ̀ sí mufti Ìlọrin ẹwọ́ bẹ́ ṣe ń lẹ́gùn bí ẹni pọ́ ti sọ̀rọ̀ sánàbí ṣebí Jamiu Adégún wà jáde síta tó nánà bí ànábì nǹkan tí ò mọ̀ nù Kùránì tí ò yé nù Kùránì ó wà ó sì má kojú ìwà ó ní àwọn ayé àtọ́lọ́run sọ kalẹ̀ ń pa òbí kò lè yá nàbí ìjọ ẹ̀yìn ṣe gbé láàlì yín bó ṣe bẹ́ ṣe gbé láàlì yín bọ́ta lé ní tẹ̀wé tó ga ṣe wé lọ́nà kó tó lè méjì mẹ́ta ká lè mọ̀ pé ìbínú lẹ gbédé kẹ wá bú Jamiu kẹ bínú ta ló gbòòrò ta ló rí yín ta ló gbúrò yín tẹ́mi ò tẹ̀ rí yín rí náà àwọn ẹlẹ́bọ lọ́yẹn lọ́n lálà sí ara wọn tánà ànábì jí pátá pa ànábì ọwọ́ ṣe kíníkà fánàbì ànábì náà ṣe padà fẹ́ nìyí jáde síta wọ́n bú àwọn sàbí ànábì Abu Hurairah mọ́pọ̀ Abu Hurairah ní Islam àwọn bú àwọn Abu sahaba ànábì sallam àwọn sábà tọ́lọ̀ yìí jáde kẹfì bínú wé láàrin yẹn kó tó 4 sí 5 irú ẹ̀ wọ́n bú mufti Ìlọrin ẹ̀wà ń bínú èsì jẹ́ sí pé ní ara ọ̀rọ̀ Ọlọ́run ma lakum kayfa tahkumun ma lakum kayfa tahkumun ma lakum la tabjuna lillahi waqara ma lakum la tabjuna lillahi waqara mufti náà lọ bú tẹfẹ́ máa pariwo tí so bí Ọlọ́run ló mọ èso tí ó ti jáde nídìí láti bí ariwo tẹ́ ń pa wọn látara pé ẹfẹ́ ń bínú pé wọ́n bú mufti gini mufti Ìlọrin táwọn nǹkan tó ṣì ń gbá wọn fà á pé kíní ìyẹn ò dẹ̀ kan wa wọ́n bú ànábì sallallahu alaihi wasallam jáde síta wàláhì àwọn kíní yìí ẹ̀kọ́jọ́ múnáfìkì ni ẹ̀kọ́jọ́ múnáfìkì mufti fúnra ẹ̀ gan bá bú gan kò yẹ kó jáde síta kó sọ pé ọ bú àwọn ẹ wá bú yàn yẹn ń jà àdìsí ìyàwó Aisha ànábì sallam kò kí ń bínú nígbà tá bá ṣe kíni táwọn yẹn bá tọ́ba ìwọ ànábì táwọn yẹn bá fààyà àwọn ànábì ń jà kò ní kankan ṣe lára ànábì ṣùgbọ́n ìdàntúhì ká hurmatullah táwọn yẹn bá ìwọ Ọlọ́run tó yẹ kọ́ fún Ọlọ́run táwọn yẹn bá fààyà ànábì ní ìbínú ẹ̀ máa ń le jù bó ṣe yẹ kẹ́yìn náà rí nìyẹn àwọn abú ànábì wọn náà ànábì nǹkan sí òmọ̀nù Kùránì tọ́lọ́run fún ànábì tọ́lọ́run tó sọ wáyé kalẹ̀ fún tí màlẹ́kà Jibril sọ wáyé kalẹ̀ fún ànábì tọ́lọ́run tó sọ pé ní má ṣe kánjú a máa mú ọkà a sì máa sọ̀túnmọ̀ rẹ̀ fún ọ Jamiu Adégún wà tí ò mọ̀ ọ́n kan ó wá sọ pánà bí òun nǹkan tí ó mọ̀nù Kùránì wà àárín kẹ jáde síta ìyẹn láyé gbé ti yẹn gbogbo yín ẹwà ń bínú wọ́n sọ pé àyàfà ganu ẹwà ń bínú pọ̀ bọ́ èèyàn àfà àwọn bọ́ ànábì sallallahu alaihi wasallam ẹni jáde síta kẹṣe kí gbogbo yín kẹ kójọ collectively kẹfèsì kẹbí Jamiu lọ́kọ́ ṣe ẹ̀yin ò ṣàfà ọ̀tá ànábì lẹ́yìn munafiki gidi munafiki ló máa ń ṣe báwọn
Al-Yusi ti bá yín wí wihal musharrifi lil khasisi muzillihi wa muzillihi sharafil asilil akadi wa sawduki man huwa li sadaqati kha'inun wa kha'uni dhil wudil sofiyil atladi. Ó wá sọ níbi pé ó ní haridin idha ma sima khasfan ja'uhu wa idha yusamu ilahuhu lam yaharodi. Ẹ̀yin ló ń kọrin fún Al-Yusi, ẹ̀yin ló ń kọrin fún. Ó sọ pé ní ẹ ṣàtúwọ́ ọgbẹ̀yìn yẹn, ó ní pé ẹ rí irú rẹ̀ tí nígbà tá a bá ṣe kíni yóò máa bínú, yóò faraya bí àti pé kìnìún ni nígbà tá a bá ṣe kíni tá a bá bu tá a bá sọ pé orí bá kan ìdá harin ìdá masima ja'uhu khasfan, nígbà tá a bá fi tọ́ yẹpẹrẹ rẹ̀ tọ́ ní ìjọba ó jẹ́ bá kan tọ́ bá jáwó ẹ̀jẹ̀ ǹgbọ́n wà ìdá ìsámi ìláhù wà ìdá síma ìláhù tọ́ bá yẹ pọ́ lọ́wọ́ wa ẹ̀ làwọn ṣe kíni làwọn èèyàn fọgbẹ́ ẹ̀yà lọ́sọ̀rọ̀ sí kò ní bínú. So irú yín náà ń báwí Al-Yusi ń báwí sọ lórí tiẹ̀ ẹ ká gbọ́ lórí ọ̀rọ̀ kéwà yẹn náà mo ọ̀rọ̀ Mufti gan ló kàn wá ẹ ká gbọ́n tí Mufti sọ. ẹnìkan là ká ìdá àbúkò tó gbọdọ̀ ṣe ní mọ́ kémi ọwọ́ aṣọ ńta gbangba níjẹta àwọn èyí ti pé tó ọba ti wá mọ̀ níbo ní apọlọjáìsì èmi lọ ní gbogbo àwọn afọwádìí ní ká lójú tì kọ́ ló wò ṣèṣì láàmú níbo ní pé ìwọ wá lọ. So àwọn àbí Mufti léèrè pé àwọn tó tẹ̀ sọ iná ẹ̀kẹ́ kọ́ lọ direct síbi tó kàn mí tí kò bọ̀rọ̀ ẹ̀ nínú ìtumọ̀ náà ó tún náà ọ̀rọ̀ gbogbo mi. Àbí Mufti léèrè pé ẹni tẹ́ bá bínú kò ń bẹ̀ kíké wá di ọdún méjì wá sọ pé àwọn òṣèṣ Islam mọ̀ ìgbélé ìgbà wájú ọlọ́. Alákọ̀ọ́kọ́ ni pé méjì lọ̀rọ̀ tí ó tún ọ̀rọ̀ tẹ́jú sọ ìtumọ̀ kan náà tún jáde ibẹ̀ tí màá tún sọ yẹn náà. Méjì ọ̀rọ̀ tí alákọ̀ọ́kọ́ nu méjì ọ̀rọ̀ tí ni pé kéwà di ọdún méjì kó wá lóhùn òṣèṣ Islam mọ̀ látọdún kọ́ láwọn òṣèṣ Islam mọ̀ láti ọdún wo lẹ́yìn tí ń lérò pé mùsùlùmí ṣe ni wọn lọ́ṣẹ̀ṣẹ̀ kú mùsùlùmí. kéwà the ultimate ṣé ìtàn ṣe yẹn ṣé ìyẹn lè ṣe bẹ́ẹ̀ kó jẹ́ mùsùlùmí àbí kéwà the ultimate bí á lẹ́yìn ìnáwó òkú yín Ganusi yín àbí ṣáájú rẹ̀ kọ́ ni wọ́n tún lọ joyè kan ní lọ́dọ̀ àwọn oníkíní tó yẹn náà tó trend online dáadáa àbí kò sọ̀rọ̀ pé ó lọ sí ọ̀dọ̀ àwọn olóríṣà àwọn láwo tó lọ sínú ilé ìjọsìn wọn gbogbo orin tó ń kí àwọn olórin aláwo tó yìí kí orin kí àwọn kíni eléyìí tá a tiẹ̀ pé yá àti ẹ̀ play kan bẹ̀ tá a tẹ̀lé má so ọ̀rọ̀ kéwà kò ń ṣe tó rújú sáwọn èèyàn so ìyẹn lẹ́sẹ̀ àwọn sọ pé tẹ́wá lóhùn Islam látọ̀dún o tẹ́fì pẹ́yìn gan fúnra yín gan báyìí pẹ́yìn gan dúró déédéé bí àáfàá gidi tẹ́wọ́n wá ń fi irú yín jẹ Mufti ni irú ẹni bẹ́ẹ̀ kò ń ṣe ń tẹ́ máa ní ẹ̀ ń bá ṣe níṣẹ́ ọmọ mùsùlùmí torí pé ń tí epo bá àwọn aláwo wọn jọ ń ṣe wọn jọ ń jẹ wọn jọ ń mu ni ẹ̀yẹ ń wá fídíò jáde kan pé náà máa wá tó ń kọrin kí àwọn aláwo tó ń kọrin kí ẹyọ bá láwọn olóṣèlú kan ti pẹ́ tó tún kàn mí ní láwọn àsòtá wa ìyẹn lẹ́yìn wá ń pè ní ẹ tó bá lóhùn Islam wo ló lẹ́ ṣe tẹ́lẹ̀ tó máa ń ṣe Islam tọ́lọ́ ní àṣẹ nìyẹn ká máa ṣe Islam ká tún máa mú kí wá láwọn àwọn bàbá Sheikh Adam àtàwọn bàbá tó jẹ́ àwọn bàbá ìgbà yẹn jà ó lọ́wọ́ ń bá wọn lẹ́bọ̀ jà sí tó bá yẹ sí pé ní ń ṣe irú K1 nìyẹn bó ṣe ń ṣe Islam náà ló tún lọ ń ṣe ẹbọ kí wá láwọn bá wọn lẹ́bọ̀ jà sí gbà yẹn tó bá yẹ pé ó ṣe ṣe papọ̀ kí ló ń bá wọn jà sí kàṣẹ máa sọ kí lọ́lọ́run ní kánà bí bá wọn kèfèrí jà sí Mẹ́kà tó yẹ pa lè ṣe Islam kàtí lọ máa ṣe kíni kàtí wọ́n lọ sọ́dọ̀ àwọn aláwò ká lọ máa jọ́jẹ́ so ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ilé tẹ̀sán ọ̀rọ̀ tẹ̀ ronú dáadáa kan tó yẹ kàn sí máa fi ẹ̀kọ́ ṣáfẹ́ wá nǹkan sọ so lọ́tọ́ wá fura sẹ́yìn náà gan pé èyí gan ẹ wà lára àwọn tó ń ṣàwé gẹ́gẹ́ bí kan ṣe accuse nígbà yẹn so ìgbà wo ni òní padà gbà kí bẹ́ẹ̀ náà ni àbí obìnrin tẹ̀ ń sọ náà lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ kàbìtì tẹ̀ ń sọ náà sí lọ́rọ̀ kèfèrí ṣùgbẹ́ gbogbo ẹ̀ náà kò jọmọ́ra wọn ẹ wá ní tó bá kó sọ́nà tó wá lóhùn ṣe Islam èwo lẹ́sùn sọ
Islam èwo ń bẹ ṣé Islam lè ní ṣe bọ́ lọ́la lẹ́yìn sọ pé tó bá lóhùn ṣe mọ́ ni àbí Islam kankan ṣe Islam ìdókòlò fi sílmi káàfà hanifa èwo lẹ́yìn sọ ń bẹ. ìyẹn alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ibo lẹ́yìn ìgbà níwájú Ọlọ́run ẹ̀yin bíi ti báwo. tẹ́nìkan wá lóhùn ṣe Islam mọ́ ń sìn tẹ́nìkan wá lóhùn ṣe Islam mọ́ ń sìn ṣé ìsìn nìkan wá lóhùn ṣe Islam mọ́ ní tí wọ́n ṣe Islam ò tiẹ̀ mọ́. ó dàbí mọ́tò tírélà ni mọ́tò tírélà tẹ́ pé bí òun ẹrù gan òun fún rẹ̀ gan ẹrù ni ó wá ru ẹrù sìmẹ́ǹtì bí wọ́n. so tírélà tó ru ẹrù sìmẹ́ǹtì tó pọ̀ kí àwọn èèyàn kan káwọn náà wá kájú kò sórí sìmẹ́ǹtì yẹn kẹ́nìkan wá ní ẹ̀bẹ̀ bíi Dangote mọ́tò Dangote ẹ̀sìn tó ń kó àkódàkùtẹ̀ má jẹ́ mọ́tò Dangote gan ó jẹ́ mọ́tò epo táǹkà Dangote kẹ́nìkan wá jókòó sórí táǹkà yẹn kódà kọ́ pé mẹ́wàá lórí táǹkà yẹn kọ́ máa lọ káwá ní tẹ̀lé pé kankan ṣe àwọn mẹ́ bọ́lẹ̀ ṣé mọ́tò mọ̀ kíyàn kó lórí òun àbí reluwé tó ń lọ táwọn èèyàn wá sọ pé àwọn méjì mẹ́ta kan wọ́n láwọn kó ṣé eré mọ̀ kíyàn kó lórí òun. so ẹ̀yìn ká kó nu Islam kò ní kankan ṣe. so tó bá yẹ pé lórí òdodo tẹ bá sọ tẹ àwọn torí kó má kó nu Islam àwọn torí pé èèyàn má kó nu Islam má sọ òdodo tó bá yẹ pé òdodo ni tẹ fẹ́ bá sọ tẹ́lẹ̀ lẹ́yìn yóò máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀ má sọ kìíní kan ó lè lóhùn Islam mọ́ Islam náà lè wá sọ di tí ìwọ̀n àlóhùn òun ló kó wá ló ṣé tẹ́bá ó kìí káṣẹ̀ wá sọ pé tètè wá sọ fún náà bẹ́ẹ̀ náà ni pé ẹ wá bínú kò bẹ́ẹ̀ ṣé tó wá kú fóun ní kó lóhùn ṣe Islam mọ́ ṣé torí tí iná ṣe Islam tẹ́lẹ̀ òun Islam wá jẹ́ tí ẹ lè sọ pé bí má bí ẹ̀kẹ́ ẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ ṣeré mọ́ àyíbá lọ ṣe ń sọ pé tó bá ti sọ pé kí ni o mi gan wà lẹ́yìn mọ́ Islam wọn náà rí tí wọ́n bá ṣe Islam tó mọ̀ pé Islam lè kó ṣe tí wọ́n bá ń ṣe nǹkan fún wọn sìn wọ́n dàbí àwọn ọ̀rọ̀ kan wọ́n á lẹ́nìkan torí pé ó sì kì àwọn mùsùlùmí wà lọ kí wá lóhùn ní wá mọ́ṣáláṣí mọ́ àwọn níṣẹ́ ṣé mọ́ṣáláṣí omi ló wá ń lọ ni torí mi ti rí rú ẹ̀rí mo ti rí rú ẹ̀rí ládùúgbò tí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ gangan tẹ́nìkan ní àwọn jọmọ́ òṣèké nìkan fóun tó ẹ̀ lòun ṣe lọ́n kí mọ́ṣáláṣí ibòmí kò sí wàhálà lẹ́yìn pé kí ló kọ́ ṣẹlẹ̀ láàrin kaba yíyanjú ẹ̀ ó ṣáà ti ń kírun bọ̀kẹ́yẹ ni a sọ pé tí ẹ̀ lòun ṣe ń lọ church á ní ó ti wulẹ̀ fẹ́ lọ́nà tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní kíní ó kàn wá àwí ni ó ní ọ̀nà ara rẹ̀ sìn tí òun àtẹnìkan bá ní ọ̀rọ̀ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ òun àtẹnitẹ́jọ́ tó ń ṣiṣẹ́ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ tó bá tábàjọ níjà kò ní torí pé torí ẹni tóun táwọn jọ jẹ́ òṣìṣẹ́ níbi iṣẹ́ yẹn tóun jọ níjà pẹ̀lú rẹ̀ kóun wá ní òun òṣìṣẹ́ mọ́ tí yóò sọ bẹ́ẹ̀ sẹ́yìn sáà lẹ́wọ̀n á sọ di ẹ máa fi sọ̀rọ̀ ẹ kọ́ máa sọ̀rọ̀ bí wọn bá lóun ṣe Islam mọ́ torí pé àwọn èèyàn kan ra wọn ò yá wọn á kí òun àbí gankan so kò wú ní Islam ṣe ni ó so mọ́ Islam lọ́tọ̀ ìyẹn ní ẹni tí ẹ pé kò ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àbí ẹni tí ẹ pé kò tí ì gbọ́ Islam yé dáadáa tẹ́lẹ̀ tẹ́ pé bíi pé àwọn náà ṣáà ń ṣe náà ni so ó lè rí ìwà yín tó gbà ṣé tóun dẹ̀ fẹ́ lọ náà lélẹ̀ so kò ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àbí kò tiẹ̀ wulẹ̀ jẹ́ pé bí i tí Islam òun náà ṣe tẹ́lẹ̀ ọkọ̀ bí sínú Islam náà ni òbí rẹ̀ gan chọ́ọ̀ṣì ló ń gbé lọ kankan so tó wá ń rí irú àwọn wàhálì míì bí táyà àfà tẹ́ máa gbá àwọn èèyàn iye bí táyà bí tẹ́ máa ní àfà àgbà kan Sufi ní wèrè Ọlọ́run kankan ó fi so irú àwọn wà míì gan táyà míì rí tí ò lè fi jẹ́ kó ṣe Islam nìyẹn so ó dàbí àwọn tẹ̀blígì ni ọmọ kan tá à ń fà pé kó wá ṣe Islam látòtá ń ṣe tẹ̀blígì lọ́wọ́ so ìyá rẹ̀ àti àbá rẹ̀ wọ́n ti ń lẹ̀ ń lọ chọ́ọ̀chì so a ń fọ àwọn ọlọ́dẹ̀jẹmọ tó máa ń tijú wá ń tẹ̀lé wa wá ń kírun tàbá ti lọ pè á wá àbá wọ pé ìjáde tá à ń lọ náà ni a tún lè ní kó lọ bí Ọlọ́run ìmọ̀ni àtúgòkè àmọ́ pé a kó sínú wàhálà ni làwọn bá lọ jáde ó lọ jáde aláwọ̀kọ́ nígbà tí ó lọ yóò jáde lẹ́kejì làwọn bá sá mọ́ alọ́ ló bá lóun ṣe mọ́ nígbà tó yá ọmọ táwọn sọ ẹ̀ bó ṣe di Christian tó di evangelist ni àwọn ń bí pé kí ló ṣẹlẹ̀ gan-an ó máa ń kírun ó tẹ̀ wá fún wa ní ó tẹ̀ fẹ́ rí wa mọ́ ó tẹ̀ fẹ́ oníyẹ̀wò ẹ̀ka máa láǹdà kíní kan tóun orí ń bi jáde tóun lọ yẹn gbogbo ẹ̀ náà ó kọ̀ tẹ̀ òun lè ṣerú yẹn òun lè ṣerú ó ṣàbẹ̀ sí mú sórí pé ìyá rẹ̀ ta mọ́ òun lọ
ohun tí òun lójú àbí òun lè ṣe rẹ́sìn yẹn. So nígbà tó jẹ́ sí pé ní irọ́ lásán àwọn yẹn náà ń bá ká níbi ìjáde tán láwọn lọ nígbà tó kò sọ́nà bíi ti àwọn yẹn náà. So báwo lọ ṣe nífẹ̀ẹ́ àìmọ̀kan wọn lọ́mọ lọ. Ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ fún mi fa. Sọmọ yìí náà sìn kálá kó da padà ní ó ti di òun náà ti pè é láfàjẹ́lìsì báyìí. So irú àwọn èèyàn báyẹn nìkan ṣùgbọ́n kò ń ṣe tó lóun ti ń ṣe Islam tó yẹ kó mọ̀ pé Islam lẹ̀sìn tó ti dàgbà tó ní tó ń ṣọmọdé tó ẹni táwọn táwọn sọ nígbà yẹn à ń sọ̀rọ̀ ọmọ bíi 16 nígbà yẹn kò ń ṣe òun ọmọdé lẹ́ẹ̀máa sọ pé tó wá lóun ṣe Islam rí òun lẹ̀ ní Islam ṣe tẹ́lẹ̀. Ọlọ́run ní yamununa alayka an Islam wọ́n ń ṣèrègùn lé wa níbi lórí pé àwọn ṣe Islam àwọn èèyàn àwa táwọn ò bá ṣe Islam wà ìwọ náà fi àwa yẹn pàtàkì. Ọlọ́run ní kul la tamunnu alayya islamakum Ànábì sọ fún wa pé ẹ má fi Islam yín tẹ́ ṣe ẹ má fi ṣèrègùn lé mi lórí. balillahu yamunnu alaykum an hadakum lil iman Ọlọ́run gan ló yẹ kó máa ṣèrègùn àbí òun gan ló ń ṣèrègùn lé yín lórí pé ó fún yín ní mọ́nì ó fún yín mọ́nà sí mọ́nì tó mú yín kó nu ẹbọ torí tó bá ṣe ẹbọ náà tẹ́ ṣe kú ìyàlẹ́ lọ jẹ sọ Ọlọ́run gan ló yẹ kó máa ṣèrègùn lé yín lórí pé ó kẹ́yìn pẹ̀lú mọ́nì. So bí àwọn ṣe Islam kó máa dúpẹ́ wípé wọ́n á sọ pé Islam náà lè á sọ di yẹ̀bẹ̀ ẹbẹ́ tẹ́ nìkan ó lè á sọ pé òun ò ṣe mọ́. So ọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ pé tó bá lóun ṣe Islam mọ́ lẹ́yìn náà gan ká tún padà síwájú padà pé Islam èwo gan ni ẹ̀ ń sọ ṣé olú ayé gan ọmọ kékeré wọn àdìẹ ultimate ṣe ikúṣẹyẹ ni wọ́n nípa ìpẹ́ àṣẹ sìn ẹ bá wọn nú ẹ náà pẹ́ wọn ní mùsùlùmí lénìí lọ́la ẹ bá wọn nínú ọ̀dọ̀ àwọn ẹlẹ́yọ̀ ọ̀dọ̀ àwọn aláwo ọ̀dọ̀ àwọn olóríṣà wọ́n tún kọ́ ní kí wọ́n ṣé Islam ni ẹ̀ kí Islam tọ́lọ́ ní ká ṣe ká fàtán ni ẹ̀ ká ṣe tán ṣóhun ni ẹ̀ ká wọnú rẹ̀ tán ọ̀rádà ìrọ̀kọ́lù lọ́lọ́run sọ Islam tọ́lọ́ ní ká wọnú rẹ̀ tán ni ẹ̀ ẹnì kó máa ṣe ló máa lọ sọ́dọ̀ àwọn aláwo náà tún máa fi jẹ́ òye àgbáwo àbí nǹkan ìplay fídíò kan sí inshallah. Mufti rírun nǹkan báyìí wọn ọkọ fẹ́ nìyẹn wọn pé jáde wá kó wá sapọ́lọ́jì fọlọ́run fún ànábì rẹ̀ pípọ́nà subhanahu wa ta'ala ọ̀fẹ́ rún nǹkan báyìí wọ́n ṣe wọ ìpè bí kí Mufti wá pè wọ́n pé ọlọ́run ò mọ̀ rí báyìí ànábì rò rí báyìí kán bá wọn sọ́ńtà gbangba wọn ṣe yún ọwọ́ àdúgbò tẹ ẹ wá gbọ́ páwọn èèyàn ganu ike yẹn ní sọ páwọn èèyàn ganu ẹ wá fẹ́ mọ yí padà àláíláí. bó ti ń kọrin ni Wàsíù Àyìndé kò ti fẹ́ràn àwọn àfáà kò ti ka àfáà kankan kún àfáà kankan ò jẹ́ kankan lójú Wàsíù Àyìndé àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé torí pé bóyá ti wọnú ẹgbẹ́ ògbóni àbọ̀gbẹ́ owó ẹgbẹ́ oníṣẹ̀ṣe olófà tí Wàsíù Àyìndé fi ṣe bẹ́ẹ̀ rárá o láti ilẹ̀ ni pàápàá jùlọ gan ó yẹ kójú ti gbogbo ẹ̀yìn àfáà tó wà ń bẹ̀ àtẹ̀ntólé àti àfáà àgbà tó wà ń bẹ̀ àtẹ̀ntí ó sọ àfáà àgbà kékeré tó àtàfáà kékeré tó wà ń bẹ̀ ó yẹ kójú tì yín ṣé Wàsíù Àyìndé tó wọnú pẹ̀bí tó lò 7 days àbí 14 days nínú pẹ̀bí tí ò kírun tó mú ògógóró tó fi ògógóró kí gbogbo èèyàn káàkiri tí ò kírun nínú mọ́sálásí ẹjọ́ ṣe bí èèyàn àfáàlẹ̀ sọ pé kò sí yàtọ̀ láàrin kèfèrí àti mùsùlùmí illa bí sọláàt irun ni yàtọ̀ tó wà bẹ́ẹ̀ Wàsíù tó. àwọn àfáà kọ́ lọ sọ kò ṣọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ Ọlọ́run ni so bayna ar-rajuli wa bayna ash-shirki wal-kufri tarku salah al-ahd baynana wa baynahum tarku salah faman taraka faqad kafara as-salah al-ahd baynana wa baynahum as-salah faman taraka faqad kafara ní tí ń bẹ láàrin pé a yàtọ̀ sí ẹni tí ń ṣe kèfèrí òun náà ni irun ẹni bá ti pa tí ó ti di kèfèrí so kàṣẹmáà sọ ṣáà náà rí oríṣiríṣi taari so lóríṣiríṣi èyí tó lọ ṣe lọ́dọ̀ àwọn olóògbóni ni èyí tó ṣe ní ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn aláwo káàkiri bẹ́ẹ̀ so ìwé yẹn àbẹ̀ ṣé Mufti máa sọ pé àwọn ọmọbìnrin yẹn tẹ̀sẹ̀ à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí tí ó yẹ kọ́ yà sí ẹ̀ wá ń jà sí tí ò tẹ̀ kàn
ṣé yìí tọ́rọ̀ sí kan nìyẹn. So la fi ń sọ pé ní ogbó tó ń sọ yẹn ẹni tí ó bá ṣe làákàyè dáadáa kódà kó má ní mẹ́sìn yóò mọ̀ pé kò sọ̀rọ̀ bí tó ń sọ yẹn. bọ́n tó pé àwọn àfáà ìfúnra wọn gan ọkàn balẹ̀ lọ́rọ̀ tiwọn náà àwọn gan ọwọ́ wọn ò mọ́ ń bí gbà wọn nǹkan yìí ọkàn balẹ̀ sọ́dọ̀ wọn pọ̀ wọn mọ́ ń bẹ̀. so yẹn ọ̀nà jẹ́ bó ṣe jẹ́ jàre kálá kó dáhùn kí ó ṣàánú wa kó jẹ́ ká kó ṣàánú mùsùlùmí tí ó dúró èdè tí ó sì yóò tọ́ sí ìsúnmọ́ àgbà náà. 14 days tí ò kírun tí gbogbo yín náà wá jáde tẹ́ ń pariwo pé Wasiu Ayinde ò ṣe dáadáa o kò kírun ibi tó wà yẹn ó kàn wà ní pẹ̀bí ni kò kírun kò ṣe kankan ẹni kò ṣe mùsùlùmí mọ́ so ó wá yẹ kẹ́ lọ sọ́dọ̀ kẹ́ wá lọ síbi òkú mọ̀mọ́ Wasiu Ayinde báyìí so wá yẹ kí Wasiu Ayinde pè yín àbó yẹ kẹ́ tira yín lọ níbẹ̀ túláàsì gbogbo yín wá tira yín lọ síbẹ̀ ń sìn báyìí ẹ lọ ka àbùkù níbẹ̀ èló lẹ fẹ́ gbà èló lẹ fẹ́ rí tí èló lẹ fẹ́ rí Wasiu Ayinde gangan fún rẹ̀ gan ṣé owó patí tó ṣe sóhun owó rẹ̀ ló fi ṣe ni báyìí ṣe ń tọrọ náà ni Wasiu Ayinde náà ṣe ń tọrọ bí Wasiu Ayinde ṣe lówó tó òun náà tọrọ lọ́dọ̀ àwọn tó bá kọrin fún ni náà ẹ wá lọ síbẹ̀ ẹ wá lọ fẹ́ lọ gbowó gbogbo ẹ wá lọ kójọ ẹ jọ gbogbo ẹ̀yin àfáà tó lọ síbẹ̀ ẹ̀yin mélòó lẹ rí mọ̀mọ́ Wasiu Ayinde ńgbà tó fi wà ń bẹ̀ kí mọ̀mọ́ náà tó kú èyàn mélòó ló dìde nínú yín láti lọ kí mọ̀mọ́ Wasiu Ayinde àmọ́ òkú sunkún òkú ni aka ó lè rí sunkún ara wọn. ìsàlẹ̀ kọ́ ibẹ̀ já lórí sùn ádámù òrìṣà ọkọlá àbá ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀yọ́ nìkọ́ ẹ̀yọ́ àǹgẹ̀rẹ̀ ìsàlẹ̀ kọ́ àwọn ló ní wọ́n tí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀ ràn wá ibẹ̀ náà ń dábẹ́ adé orí ọba ó ti nù úgà ìgà ìlú gbọ́rọ̀ ìgà ilé ọlá ìgà ilé ọlá adépẹ́ lórí oyè kan méjì ọba wá lóṣùwọ̀ ọmọ èkó ará èkó ẹ̀rí rẹ̀ mú délé àjọṣe wa má bàjẹ́ o àjọṣe wa má bàjẹ́ o ayé ilé bàbá o ẹ̀yọ̀ funfun ẹ̀yọ̀ dẹ́dẹ́dẹ́ ẹ̀yọ̀. ó tó báyìí náà so nídìí ẹ̀rí kankan mọ́ so bí bẹ̀rẹ̀ pé ka picture yín lọ́ fi sójú screen yẹn the live performance yẹn video performance yẹn kò sínú ilé tí mo play ààrí ṣùgbọ́n kò sẹ́ni tí máa dispute pé ohun aláàjì àbí ohun K1 The Ultimate kọ́ lélẹ̀ kò dẹ́ ṣe ń tẹ́kẹ́ bí a kìíní táwọn èèyàn ń gbọ́ káàkiri àwọn ohun gbọ́ ni wọn aláṣẹ ń wá káàkiri táwọn èèyàn ń gbọ́ ni táwọn náà sì ń fi sí kọ káàkiri so kọ́lá kó dákun kí kó mú wa dúró kó sì fẹsẹ̀ wá ní lórí òótọ́ ni so àwọn eléyìí níbi tó ti ń kí ṣé kí lè máa ń pè orí kí àwọn ẹlẹ́yẹ àbí kí lè máa ń pè tó bá ti jẹ́ òkú àpapọ̀ tó dẹ̀ jọ mọ́ra wọn náà lọ́mọ mọ́ ayíra wọn so kíní kan rí kíní kan so àwọn onísìn olórí ẹ̀yọ̀ àti àwọn míì bẹ́ẹ̀ lọ so àtàwọn míì lọ́jọ́ pàdé lórí stage tó ń kí wọ́n sẹ́ka wo performance eléyìí láì fún mi.